tí wọ́n sin bàbá Alékúwọdù sí nìyí o. So wọ́n ti sin wọn, wọ́n ṣẹ̀ sí wọn tó ń sìn. Gbogbo àwọn èèyàn wọn ni wọ́n jókòó sọ́ọ̀kan yìí. K'Ọlọ́run Elédùmarè kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Gbogbo àwọn èèyàn wọn ni wọ́n wà lọ́ọ̀kan yìí. K'Ọlọ́run Elédùmarè kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Àyàn lè di wa tán wà lẹ́pẹ́ nìyí. Àwọn náà dúró yìí. So èmi tí mo wá síbẹ̀ lélẹ̀. So Elédùmarè á bá wa ṣe o. Agbára Ọlọ́run. Ọlọ́run á bá wa rọ àwọn ẹbí wọn. Àwọn ọmọ olóògbé mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n dúró yìí. Ṣé wọ́n lẹ̀gbọ́n? Ìwọ̀n lẹ̀gbọ́n, ok. Kí lorúkọ ẹ? Tolú kí ni? Alékúwọdù. Ọmọ wọn kan sún lélẹ́yìn náà, obìnrin lòun náà. Kí lorúkọ ẹ? Anna Alékúwọdù. Ìwọ ńkọ́? Emmanuel Alékúwọdù. Ṣé dáàdi yín ṣé wọ́n sick tẹ́lẹ̀ ni? Wọ́n sick fún how many weeks? Kò tó 1 week gan. Kò tó 1 week. Ok. Ọlọ́run á bá wa foríjì wọn. Kí ló lè sọ nípa dáàdi yín? Ìwà wọn, báwo ni wọ́n ṣe? He's a good man. All I can is a good man. That's all. He's a good man. And caring father. Yes. He's always there for us. So whenever we say we want something, he will give us. So báwo ló ṣe wá feel ìgbà tí o gbọ́ pé wọ́n kú yẹn? It's not something that I can say. It's not something I can say. It's okay. It is well. Wọ́n kọ́. Báwo ni dáàdi ẹ ṣe rí sí ẹ? He's loving, he's always understanding, very there for us. Sometimes we lecture also, but still he's always there for us. Whenever you need anything, he's always there for. Okay, that's the same thing. It is well. The Lord is your strength. It tó bí 1 week tí wọ́n sick. Okay. So láti 1 week náà làánú dẹ̀ ti wà lẹ́nu ọ̀tá ti bẹ̀rẹ̀ sí ní try. Kí ni nǹkan tí ó ṣe wọ́n? Irú àìsàn wo ló ṣe wọ́n? Wọ́n máa ìgbà tá a gbé wọn dé hospital. Wọ́n ṣe test, wọ́n ṣe scan, wọ́n test ẹ̀jẹ̀, wọn ò rí anything tó ṣe wọ́n. Tó ṣe wọ́n. Bẹ́ẹ̀ni. Irú èèyàn wo lẹ lè sọ, ọ̀rọ̀ wo lẹ lè sọ nípa bàbá? Irú èèyàn wo ni wọ́n jẹ́? Ipa wo ni wọ́n kó nínú struggle yìí? Nínú ìfẹ́ lójú àpapọ̀. Bẹ́ẹ̀ni. Tí ẹ pẹ́ yìí, bàbá jẹ́ ẹnìkan tó ń pé pílà gidi. Pílà in fact èèyàn kan bí 1 million ni wọ́n. Fún wa lẹ́pẹ́ mi. Fún wa lẹ́pẹ́, àwọn onígi lẹ́yìn ọgbà gbogbo àwa tajẹ́ Yorùbá nation lẹ́pẹ́ yìí. Ó dẹ̀ dùn wá gidi gan. Ọlọ́run kó bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Ọlọ́run máa ṣe àwa yòókù náà ní. Ọlọ́run máa bẹ́ẹ̀ ni àwọn gangan ni wọ́n máa ń sábà gbé wa jù. Wọ́n máa ń sábà gbé wa jù. At least ká sọ pé a ní ìdí bí 100,000 sí bàbá lè gbé 70,000 sílẹ̀. Ọjọ́ báwa tó kù mẹ́mbà la máa raise 30,000 tó kù. Ọlọ́run kó ṣàánú fún wa. Ohun kan tá rí nípa ikú bàbá wa ni pé Ọlọ́run kó ṣàánú fún wa. Kò sí àwáyé má kù. Àdúrà tá a kàn máa ṣe fún bàbá ni pé k'Ọlọ́run bá délẹ̀ fún wọn. Bàbá kó ipa tó pọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá nation. Àti bàbá wa tó jókòó yìí náà. Ọ̀sán àgbàtà nínú ẹgbẹ́ yìí nìyẹn pẹ̀lú wọn. Ìyẹn dáàdi wa tán jókòó yìí tó kọ̀rọ̀ wọ̀ sí. Bàbá aró bàbá. Alékúwọdù jẹ́ èèyàn kan pàtàkì tó jẹ́ àbúrò sí mi, tó jẹ́ family kan là ìjọ jẹ́. Ó jẹ́ èèyàn kan pàtàkì. Ó dẹ̀ ń kópa ìwọ̀nba tó lè ṣe nínú ẹgbẹ́. Torí ẹ̀pẹ́ la ti ń ṣe mítìnì tẹ́lẹ̀ nílé ọ̀dọ̀ mi. Àgbà tó wá yá àti ẹ̀kọ́ pé bẹ̀rẹ̀ tó public kìíní jù ń bá sọ̀rọ̀, ó dẹ̀ gbọ́ àdẹ̀kọ́ alátẹ̀fà síbí. Ó dẹ̀ gbà á lọ́gbà lẹ́sẹ̀. Nígbà tó sì kan wá pa gan ìfẹ́gbẹ́ sílẹ̀ fún ni pé òun dẹ̀ ni kó máa ṣe. Kò sí lè mú. Ìkọ́ lè tàá pé mi kọ́ fún kọ́ bá ìṣẹ̀lẹ̀. Kò ní ṣe tí àṣàgà fún láì kọ́ náà dáríjì wá. Kò ní ṣe tó yẹ kó yọ kó láàrin ẹgbẹ́. Àmọ́ tí a lè gbọ́ lọ́hùn. Kò sí ẹni tó lè gbọ́ lọ́hùn jà kọ́ fún yẹn tó ń ṣe báyìí. Gbogbo alẹ́ bí Ọlọ́run. Ẹni tó lọ́hùn bá tó bá nídìí ẹ̀ ló máa ń mú. Àwọn àgbàgbọ́ kò ṣe gbọdọ̀ ṣe kúrò lọ́wọ́ ní àárín wa yẹn. Ó dùn wá ó dùn lẹ́dẹ̀ẹ́ wa. Kọ́lọ́n bá yẹ kí gbogbo àná pẹ́.
ẹ ṣé bàbá mi kí lorúkọ yín sà. èmi ni ìkírí ló para mọ́lẹ̀ ọ̀sán ọmọ agúnbadé ò dá ọmọ ìjọba. kábíyèsí bàbá. ọmọ Amisu Balógun. ọmọ Amisu Balógun. ọdún ni tí ó ń ṣàìmọ̀ fọlọ́kùn. ok. Paramọ́lẹ̀ jẹ́ ẹ̀dá bàbá Paramọ́lẹ̀ jẹ́ bàbá tó jẹ́ wípé èèyàn dáadáa ni wọ́n. ok. àwọn ló ṣe atọ́nà bí bàbá wa Alékù Odò yìí. wọ́n ṣe join struggle wọ́n yìí. ṣe join struggle yìí. ok. so òun náà ló fà á pé pátá la fi wà gbélé ni ṣùgbọ́n gbogbo ẹ̀ ó yọ lọ́hùn. ó yọ lọ́hùn ẹ ṣe àjà dúpẹ́ fọlọ́hùn. ọlọ́run kò ní ṣe lákòófà. àṣẹ irú èèyàn wo ni bàbá yẹn tó papòdà yìí irú èèyàn wo ni. èèyàn dáadáa ni wọ́n wàhálà èèyàn dáadáa ni wọ́n tábà tún sọ pé nǹkan mi tíyàn lè fi wé èèyàn dáadáa ni wọ́n so mi ní sọ ju bẹ́ẹ̀ lọ ọlọ́run àdúrà tó ẹ ṣeun. ẹ ṣé gan. orúkọ mi ni Mrs. Animashaun Ọlájùmọ̀kẹ́ Iron Lady Ẹ̀pẹ́. ok kí lẹ lè sọ nípa bàbá yìí ipa wo ni wọ́n kó nínú ìrìn àjò wa yìí. nǹkan tí mo lè sọ nípa Alékù Odò pọ̀ bàbá dáadáa ni bàbá tí yóò lè fi ọkàn tán ni torí kò sí ìgbà tí a máa débi tá a bá ti jẹ kókó ọbẹ̀ ẹ̀tàn àwọn ọmọ ẹgbẹ́ àní kúrò tí a bá ti jẹ pọ́ọ̀tì ọbẹ̀ ẹ̀tàn àní kúrò ó pé èèyàn ń ṣe ẹgbẹ́.